gbogbo wọn tó gbọ́ mi láàárọ̀ yìí ẹja fi sùúrù bára wa gbé ẹwu ìwà tó yẹ ká máa júwe lágbègbè wa lónìí àjúwe gbogbo tí ọ̀yẹ́ kan bá lọ́wọ́ ọmọ ènìyàn lọ́wọ́ àti ohun táwọn èèyàn fi kékeré ìwà gbére àwọn èèyàn kẹ́kẹ́ ìwà pàṣágà àwọn èèyàn kẹ́kẹ́ yóò bá gbé afẹ́nilóbi òfojú rẹ̀ wo ní. Bàbá láwùjọ wa lónìí àwọn obìnrin ni mo fẹ́ kìlì lọ púpọ̀ bàbá fẹ́ kìlọ̀ síwájú báyìí pé wá ẹni farada pẹ̀lú tẹ bá lára ọkọ yìí ẹni sùúrù pẹ̀lú ẹ̀. Bọ́lá bá kọ́ pé ìwọ náà máa bọ́ ìdílé ni táwọn ọmọ wa padà wá jẹ́ èèyàn tí wọ́n bọ̀ wọ́n náà bọ̀. Ó torí ìṣe ìjọ kan obìnrin kò mẹ́ ogun onú obìnrin máa wọlé ọkọ rẹ̀. Aláìmoore ní máa ṣe kiri ọ̀fìyílẹ̀ kó ní káàkiri náà sọ sí bá náà bàjẹ́. Àwọn tí wọ́n so yín pọ̀ wọ́n ní ìbẹ̀ lọ́run ìjẹ́ mùsùlùmí ni ìjẹ́ kìrìsìtẹ́nì ni ìjẹ́ lẹ́sìn ìṣẹ̀ṣe ni wọ́n fi orúkọ Ọlọ́run wọ́n fi so yín pọ̀ níjọ́ náà lọ́wọ́ ẹ sì gbàgbé ìpìlẹ̀ bí obìnrin bá dé ẹwà túká ẹ sì gbàgbé àdéhùn tẹ Olódùmarè ṣe ẹ sì túká yóò bá gbé tó kú bá jẹ lọ ọkọ̀ ó jẹ bọ̀ ẹ torí gbogbo àwọn ìwà ìnísùúrù ẹ sọ àwọn ọmọ sínú àìdí láàrí. Torí àwọn ìwà ilé ní sùúrù àìlè farada ẹ fi sọ ìdílé ẹ sọ dahoro ẹ fi sọ ìdílé ẹ fi sọ di táwọn èèyàn bá tó pàdé bẹ̀ mọ́. Ẹ̀yin obìnrin ẹ máa ní sùúrù ẹ̀yin ọkùnrin náà tọ́lọ̀ kádà láìwà jàgídíjàgan fún ìwà àìmọ̀dùn quality. Bẹ́ẹ̀ni tí ọkùnrin bá lè bínú ju gbogbo ọ̀dọ̀dẹ̀ rẹ̀ yóò dá sí. Ọkùnrin bá lè bínú ju gbogbo ọmọ rẹ̀ yóò sọ̀rọ̀ lórí. Tọ́ bá bínú ọgbọ́fà àṣìwáṣẹ̀ irú ẹni ló wà sọ. Téèyàn bá fún yẹn ní nǹkan téèyàn bá rán yẹn sẹ́. Ètò bá wí ni pé ọ̀rọ̀ nínú mi máa ń pàwọ̀ fà nígbà ọ̀rọ̀ yẹn sẹ́ ẹni tá à ń rán sẹ́ ní òfò. Kó sí àwòsí lẹ́nu rẹ nígbà tó dé ilẹ̀ àṣẹ ọkùnrin tó gbẹ ní ṣe nǹkan kan kó ti ṣe dáadáa lẹ́nu. Yóò máa wá dùbọ̀ papọ̀ pẹ̀lú gbogbo wàhálà mi látàárọ̀ yìí tí ó tó ẹ kí n gbà dé. Àṣẹ èsì lọ́wọ́ Olódùmarè nìkan náà ká máa dúpẹ́ ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ara wa náà gbé lágbájá ó ṣeun Olódùmarè tọ́ka sí ká dúpẹ́. Ìwà wa ẹja mójútó dáadáa ìbẹ̀ lórí gbólóhùn ìwà wa ẹja kíyèsí dáadáa ìwà wa òun ni ẹja tún ṣe láwùjọ wa ọba wúwa rẹ̀ sí ìjòyè náà wúwa rẹ̀ pẹ̀lú ọba ẹ̀yin ìjòyè ẹ̀ wúwa rẹ̀ pẹ̀lú àwọn aládùúgbò yìí. Ẹ̀rí tá a máa ń ṣe eléyìí òun ni ó sùn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tí ó sùn nínú ọ̀dẹ̀dẹ̀. Ìdílé mi ti sọ̀rọ̀ rẹ̀ ló kọ́ wọn ní kò lọ́nà fẹ́ wọn wọ́n lè wọn wọ́n máa ń lu omi ìlú wọn máa ń lu ìyàwó ẹ̀ gbogbo jẹ́jẹ́. Nígbà àwọn tó bí yín máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n máa fi ta orú ìtàn nífẹ̀yìn ọmọ àkíndé wo oníròrí láti lè yí èrò ní padà. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ oríṣiríṣi ìwà wọ́n sọ ọdún olè ni wọ́n fi ju ilé agbèrè ni wọ́n fi ju ilé àtọ̀bá lọ lé wọn ẹ̀gbọ́n ọmọ ọdún ọ àbúrò ọmọ ọdún ọ. Ìgbé ayé wo ni wọ̀nyí gbogbo àwọn ìgbé ayé yìí ni à ń bẹ̀ wá sí oníkálukú wa ká ṣe kí ni ká lọ yí padà. Nínú ètò ìtanijí kan tí mo lọ sí nínú kan láìpẹ́ mo sọ fún abọ́dé tó kù wá kù òun ni pé láti sọ fún àwọn ènìyàn kí wọ́n máa níròrí tiwọn. Àwọn àtàjọ ní mímọ̀ tá à ń polongo ọ̀rọ̀ Ọlọ́run káàkiri tá à ń polongo ọ̀rọ̀ Olódùmarè káàkiri á jẹ́ kí àwọn ènìyàn níròrí tara wọn. Gbogbo bá ti sọ fún wa náà láàmú pé dandan mo ti gbọ́dọ̀ jẹ́ lò. Ìwé ọ̀rọ̀ ìtòsùn ọ̀fẹ́ nìkan lè jẹ́ bàlújẹ́ bẹ́ẹ̀ lómi. Bàbá torí alágbára ọlọ́run ṣẹ̀dá ọ̀lẹ. Àwọn ọdẹ ọlọ́wọ́ ṣe ti lòsì tọ́lọ̀ ṣe tó torí gbogbo tí Olódùmarè ṣe pátá nítorí ló nítorí. Ọlọ́run ṣẹ̀dá òjò nítorí ẹ̀rùn. Àsopọ̀ láti lọ́wọ́ ẹni tó bá lọ́ọ́ pọ̀ lápọ̀jù yóò ní wàhálà. Bàbá tó bá yá tí bá ti fẹ́ gbà pọ̀ jù Olódùmarè ó fi gbé ẹ̀rùn. Bẹ́ẹ̀ni àwọn tá a gbé nílẹ̀ adúláwọ̀ àmọ́ tó Olódùmarè ṣe fún wa ní ọlọ́run pàpọ̀ gan lẹ́kún lọ́wọ́ báyìí. Tójú ọjọ́ bá sú tẹ̀dẹ̀dẹ̀ táwọn àwọn ọdún pépé kójú yóò sì rọ̀ ìṣúná lè ta àwọn ọmọ ọba níjẹ́ ní kójú ọ̀pọ̀lọ̀. Torí pé tójú bá rọ̀ ọ̀bẹ yóò bá lè jẹ́ yóò bọ̀ ọ̀nà jẹ́. Bẹ́ẹ̀ nítorí wí ni wípé nítorí Olódùmarè ṣe fún wa tẹ́ ká máa fi júwe ìwà fáwọn èèyàn àfi ṣe bẹ́ẹ̀.
náà ń kẹ́kọ̀ọ́ agbóríṣiríṣi nǹkan ẹ máa bọ̀ wá bọ̀ èèyàn máa torí nǹkan kan sí nǹkan kan ni torí kí ló fi bọ̀ torí kí ló fi fẹ́ wá sí. ẹ bá wọ àwọn olùmọ̀lẹ́wà tá a máa dún sùn wọ̀nyẹn oríṣiríṣi ọ̀nà ní sòkò bá wọn tẹ́lẹ̀ pé wọ́n fi dún sùn. ẹ̀rù yẹn wà bá wa wọ́n fẹ́ sùn kú ni wọ́n fẹ́ ṣe bá wọ́n fẹ́ sàwọn ó nídìí tó fi ṣe. àṣìṣọ́ ọ̀rọ̀ sì ni àtọ́kọ̀ sí wọn lójú ìwọ̀n ọmọ orun tó kù sí gbàdá lẹ̀. Ibi káàkiri kó tó ronú kẹgbẹ́ ọ̀gbọ́n jẹ lọ nílé lọ́dọ̀ olùkọ́ àdìsínà. Ó ti níbi ọgbọ́nọ̀ rẹ̀ dé kí wọ́n tó sọ fún pé àfikún ọ̀dọ́ sí báyìí. Nígbà wá sí ọ̀rọ̀ rẹ̀ lójútù ọlọ́nà irú wàásù wo ìtajú wo la fẹ́ ṣe fún ẹni bẹ́ẹ̀ gbé kọ̀ọ̀sán náà bẹ́ẹ̀. Tí ó gbàgbọ́. Ọ̀rọ̀ ayé ìlú gẹ́gẹ́ ni tó bá kọjú sí wọn yóò pẹ́ ìṣẹ́lómi torí kó dárúkọ nírò ní ọ̀dọ̀ọ̀dọ̀. Inú jẹ́ máa sọ̀rọ̀ níwọ̀n bá àṣẹ́jú tó kù àwọn ẹni wá délé ètò èmi gba ìpè ààyè tí wọ́n fún ìran tí wà ìran sọ̀rọ̀sọ̀rọ̀ ni ẹ̀yin náà lọ wò dáadáa ìran wa ìran sọ̀rọ̀sọ̀rọ̀ ni. Bàbá lórí ọ̀rọ̀ bọ́rọ̀ bá fẹ́ tẹ́lẹ̀ ọ̀rọ̀ mọ̀ wá. Èyí yìí ọ̀nà gbogbo orí bẹ́ẹ̀ èyí ló jẹ́ máa sọ gbogbo àwọn tọ́lọ́ sẹ́kì ọ̀nà fún láwùjọ. Ẹ lọ tọ́jú wa yín bẹ́ẹ̀ máa ró gbogbo rò àfikún dá yín lẹ́kọ̀ọ́ níbi ìjẹ̀lú tẹ́ ẹ ríro gbogbo àwọn tó lówó lánàá àwọn ọmọ tálíkà òní ni wọ́n padà ra owó wọn. Wọ́n kí èsì tó wí ládùúgbò rẹ̀ wọ́n kí èsì inú ilé yín wọ́n kí èsì láwùjọ yín báyìí náà bá ti fẹ́ kọ́ ọmọ tálíkà ọ̀la kọ́ra owó yín lójú àwọn ọmọ yín ẹ̀fì tọ́lọ̀ fún yín ní ẹ̀fì sàánú àwọn èèyàn ẹ̀tọ́jú wa yín ẹ̀tù wa rí kalẹ̀ ọmọ ẹni tẹ̀ tọ́jú lónìí bóyá òun yóò padà wá tọ́jú ọmọ rẹ lọ́la. Kánúọ̀la ike tẹ́tẹ́tẹ́ lórí ètò yìí pé torí olówó ọlọ́ọ̀fin ṣẹ̀dá tálákà tẹ́tẹ́ ní ẹni tí ọlọ́ọ̀bá ṣẹ́kì ọ̀la fún kẹ́ni tọ́lọ̀wọ̀ òfin ọmọ béèrè lọ́wọ́ ẹ̀. Ó béèrè gbàgbà wọ́n sì wọ́n ká tí Olódùmarè fún wọn agbára rẹ̀ bá kásẹ̀ fún. Wọ́n kì í pé sí òde ṣiṣẹ́ ní ṣiṣẹ́. Kódà àwọn tó bí ọ wọ́n gba lẹ́nu ṣiṣẹ́. Ó wo Olódùmarè lọ́pọ̀ ju ajé sọ́nà tiẹ̀. Láwùjọ wa nínú ìlú wa yìí lágbègbè àtàwà lónìí. Bàbá àti Ọlọ́run kẹ́ńbẹ̀ bá ti súre fún wọn ni kò sí wọ́n máa fi dá ìsúre ní padà ju pé kí wọ́n máa ṣe dáadáa sáwùjọ. Èmi ẹ̀sìn máa tẹnu mọ́ ìwọ àbùdá ta lọ fẹ́ ṣe oore fún òun gbọ́ Olódùmarè sì rè fún ni. Sáwùsá ti kí n sóore fún òun gbọ́ Olódùmarè sọ̀rọ̀ fún mi kẹ́sì torí pé wọ́n jẹ́ Yorùbá Olódùmarè fi sóore fún wọn. Ṣé kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ kí n sóore yìí fún táwọn kan bá jẹ́ onímọ̀ pé àwọn gbòòrè rẹ débẹ̀ wọ́n ń bá ọ̀la rẹ jẹ́ ní. Onígbà rere gbọ́dọ̀ máa sóore. Nígbà tí Ọlọ́run fún ọ ní oore tó fún ọ ní kò torí nígbà tó jẹ́ Mùsùlùmí ló ní ó fún ọ. Bàbá jẹ́ kìrìsìtẹ́nì kò torí nígbà tó jẹ́ kìrìsìtẹ́nì tó wọ́n ti lówó lọ iná Ọlọ́run fi ṣe kí ni ló fi wọ́n kìrìsìtẹ́nì tí kò sóló sí ní kìrìsìtẹ́nì tí kò sóló sí ní Mùsùlùmí àbí láàrin ó ṣẹ̀ṣẹ̀ ní sóló sí. Olówó ń bẹ láàrin gbogbo wa ẹ máa fi sóore fún gbogbo èèyàn àwọn oore tí máa kárí pọ̀ àwọn oore tí máa kárí pọ̀ àkọ́kọ́ náà ẹ̀ ìgbà tí wọ́n gbẹ́ bọ́ọ̀lù sínú ilé wọ́n tún wá sí táàpù sínú ilé tí wọ́n bá tẹ̀lẹ̀ kún olóró mi gbọ́n oore kọ̀ọ̀hún ìwà tí ò kúrò tá a bá gbé bọ́ọ̀lù kan nílé kan wọ́n lè rí páìpù lẹ̀ lọ sádùúgbò tó súnmọ́ mẹ́ yóò sì gbé táǹkì sókè owó yìí ń bẹ lọ́wọ́ ẹ̀rọ mi ní tó gbé àgbẹ̀ gbẹ̀ni tọ́lọ́ wá kú tán àwọn tí ò ṣiṣẹ́ owó sì wọ́n lè jagunjagun àwọn ọmọ yìí sì padà dé ẹkú náà nígbà tẹ̀lá náà ẹ̀rọ kí ìsọpọ̀lọpọ̀ àwọn ọmọ tí bàbá wọn kọ́ lọ́nà lẹ́yìn ó kọ́ lásán ló kù lára wọn mú sí lára wọn táwọn kàlù owó ìwà rẹ ni àwọn tí ọ̀pọ̀lọpọ̀ wọn sókúdógójì làwọn tó bímọ tọ́ba ra nǹkan múrí kan wọn ní mẹ́ta ló fi sàn yóò wá sí gbà títí tí nǹkan ní ìfẹ́ tí ó tún gbàdúrà omi tí ó tún sí gbà lónìí àwọn ọmọ wọn bẹ́ẹ̀ kò ní mọ́ ìwà àná ìwọ̀n jogún lónìí èso fún wa ní gbogbo ẹni tí gbọ́ mi láàárọ̀ ìpátápátá yípadà nínú ìwà wọn ní jẹ́ lókun mi yípadà nínú ìwà wọn ní jẹ́ lára mi yípadà nínú ìwà wọn ní mú lára mi yípadà nínú ìwà èmi nìkan ni mo ní wọ́n nìkan kò ní o. Tá a bá ní
ikú nìkan ló lẹ́mìí tiẹ̀ náà. Ẹ̀yà mi nìkan mọ̀ mọ̀, ẹ̀sìn mi nìkan ni mọ̀ mọ̀, agbègbè mi nìkan ni mọ̀ mọ̀, ilé mi nìkan ni mọ̀ mọ̀, ara mi nìkan ni mọ̀ mọ̀. Gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ àkùn ni wọ́n, àwọn sì kọ̀rọ̀ jọ ni wọ́n èdè yìí. Gbogbo ọ̀gá bá jáwọ́ ló yí padà, àwọn máa ń kọ̀rọ̀ jọ ni wọ́n ṣe kiri wọ́n èdè yìí. Wọ́n á ní ta ni ẹ̀ẹ́dì ọlọ. Ìsọ ilé ìlàrọ̀ yìí gbé gbogbo apápá níta gbọ́ mi. Àwọn tá a bá súnmọ́ wọn láàmú gbọ́dọ̀ àwọn ètò yẹn ni wọ́n bá lówó tó dáadáa lọ́wọ́ kò ní dúró di rédíò. Èmi máa ń sọ fún ẹni ọlọ́lá ìtọ́ mú Olódùmarè má da gbogbo wọn bẹ́ẹ̀ kọ́mọ̀ mọ̀ ṣe gbogbo wọn bẹ́ẹ̀ ẹ̀yẹ tẹ́ gbọ́ mi Ọlọ́run ọ̀gbìn wọn ẹni ọba ti ní láàrín tó ní sí òun Ọlọ́run gbogbo ẹnu ọ̀fi bẹ́ẹ̀ nínú olówó lọ́wọ́ àti kí wákàtí máa ń rẹ̀ pẹ̀lú owó tó wọ́n. Àwọn tó ní láàrín nínú ìjọ tí wọ́n dé wá nígbàlẹ̀ wọn ni wá délé wọn bá wájọ kan náà wọ́n sì gbogbo kákàtà ìdí sí ìmọ̀ nínú. Omi ò tún wá jókòó ló fi ní wọn rí sí Ọlọ́run dédé ẹni ọba tó wó dáadáa rí sí Ọlọ́run dédé. Bàbá tún jókòó nígbàlẹ̀ ìní ń wí yìí ìtúlọ̀gbà lónìí lùkàn ní lọ wọ́n kò tó olúwa ní àwọn aláfẹ́ lọ fi sọ̀rọ̀ lónìí tó ń jókòó Paris. Iṣẹ́ rẹ̀ ò ní jó dúró tọ́lọ́hun ní déédéé wákàtí tó ẹgbó dúró ní kò ní dúró. Ibẹ̀ náà ni ó ti máa rí sí fún kọ́ọ̀lù pé wọ́n lọ́jà ti dé ìmọ̀lẹ́rù ti dé. Bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ ìbí Ọlọ́run tàwátàwà ò ní gbàtẹ̀ sílé ìní sáláàbù lórí ẹ̀yìn tẹ̀yìn lọ sókù. Kí ló wá dé tó ní níwàárí tọ́mọ fi sàánú àwọn tí ó bí. Ẹ ṣàánú mẹ̀kúnnù, ẹ ṣàánú àwọn èèyàn, ẹ ṣàánú ẹbí yín, ìbànújẹ́ ńláńlá ni kárí ẹni Ọlọ́run ṣẹ́gi ọ̀la fún kí yàrá tó máa rìnrìn dáradára láàrin yẹnu mi ta búrẹ́dì wọ́n ìyá bàbá ní lọ. Orí ibú ni fún ọtọ ọ̀bá bọ̀ ìṣọ́ láàárọ̀. Èèyàn máa fi tó ní ṣàpèjúwe tí ń bẹ lára èèyàn. Wọ́n fi ìyá alágbá ìyá kọmíṣánná ni, ìyá nìkan ni. Kí lè fẹ́ fowó iṣẹ́? Owó tẹ̀ mú wá ẹ̀sìn ní múlọ yóò tán náà ni. Àṣẹwáṣẹ ìbò gbogbo dáadáa lọ ayé pátá ní ọ̀tàn Olódùmarè ọba nìkan ní ọ̀sẹ̀ fún. Ìsọfún aláàárọ̀ yìí pé gbogbo títí gbọ́ ní orí wa wẹ̀ fún. Ṣé táwa kò ní gbàgbọ́ ni? Ẹ tọ́jú wáyé, ẹ tọ́jú wáyé. Láàárín ọkọ àti ìyàwó, ẹ tọ́jú wáyé. Láàárín ọmọ àti bàbá, ẹ tọ́jú wáyé. Àwọn olórí ìlú, ẹ tọ́jú wáyé. Olórí àdúgbò, ẹ tọ́jú wáyé. Ẹ má fi wáyé, ẹ má fi bàwọ̀ mí jẹ́. Ẹ̀yin kẹ́ntì bẹ́ẹ̀ yìí kẹ́sì máa fi bẹ̀rẹ̀ láíláí. Ìwọ̀n gbà olórí ẹ̀sìn, ìwọ̀n gbà tẹ́ bá tó bẹ̀rẹ̀ tọ́jú ẹ̀. Òun ni wọ́n fi júwe yín gbà tó bá kà wọ́n mọ́ yín. Òun ìjúwe yín gbà wọ́n bá kà wọ́n ẹbí yín. Òun náà wọ́n ìjúwe yín gbà tẹ́ bá kó bẹ̀ tán. Torí bá fẹ́ bá kọ́, á kú mi lọ́gàn. Alábìlọ́kùnrin àti lóbi ìta gbọ́ mi láàárọ̀ yìí. Oníkàlùkù wa ẹja tọ́jú wa wà láwùjọ. Gbogbo àwọn ọmọ láti gbé ọkàn wa lérí bí Ọlọ́run ò lè ṣe. Kò lè dá mọ́, kò lè sún ọmọ. Tọ́jú wa rẹ̀. Ẹni bá tọ́jú wa rẹ̀ yóò ní àwọn orí mẹ́tẹ̀ẹ̀ta yìí. Àkọ́kọ́ yóò bá ara ló padà. Tí ìwà rẹ̀ bá sún ọ láwùjọ, gbogbo orúfẹ́, gbogbo orúkẹ yòówù, ibi yòówù tó kù ti wá. Wọ́n á ní ọmọ yìí, ọmọ dáadáa ni. Nítorí pé tọ́jú wa rẹ̀, àwọn èèyàn ọmọ fàánù wa káàkiri. Ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì, tí wọ́n bá tọ́jú wa rẹ̀, ìwé ẹni bẹ́ẹ̀, orúkọ rẹ̀ ọ̀dà yóò sì fi láwùjọ. Ìdí nìyẹn tí ẹ gbọ́dọ̀ tọ́jú wa ẹni nítorí orúkọ, kí orúkọ wa má bàa bàjẹ́, ìgbé ayé wa lórí orúkọ náà rẹ̀ ká gbélé lórí. Orúkọ àwọn àná bàjẹ́ àwọn ọmọ torí ti orúkọ jẹ́. Tẹ́kùkọ àná bá bàjẹ́ wọ́n mọ̀ fi júwe àwọn ọmọ lórí. Arábìnrin àti lóbìnrin, ẹ̀rí kẹlẹ́ kẹta yóò wá di ogún àtayébáyé. Ẹni tí wà rẹ̀ bá da láwùjọ bí wá gbilẹ̀ ìdílé rẹ̀ wọ́n lè mọ júwe àwọn ọmọ rẹ̀ gbọ́mọ gidi ni wọ́n. Bí wá gbilẹ̀ ìdílé rẹ̀ wọ́n lè mọ fi dáadáa rántí àwọn ọmọ rẹ̀ rántí ìwọ gan nígbà tó bá sí. Wọ́n lè mọ fẹ́ bí rẹ̀ tọrọ èyí ó sì mọ hùwà bí ẹbí lágbájá. Ẹ sì mọ hùwà bí ẹbí àwọn báyìí. Ẹ tọ́jú wa yín láàárọ̀ yìí ìwà lábẹ́lẹ̀ tó àwùjọ wa sí. Gbogbo àti bẹ́ẹ̀ ní pòlókè tábà débẹ̀ ìwà ní sọnù lára wọn ní ìfi rántí tálíkà mọ́. Ẹ fi wà bọ́ wọn ẹ jẹ́ kí wọ́n bẹ ní àwùjọ ẹni tí àwọn ènìyàn mọ̀ fi wà tọ́ka. Olùgbọ̀nì yóò pọ̀ ìṣúre wa ẹlẹ́dàá yóò gbàdúrà wa. Bí ayé ẹni bá fẹ́ fà tí yọ tí ìrìn àjò ẹjọ́ ta kúrò lùmọ̀rì ìwà ní olùgbọ̀nì kọ́kọ́ gbà olùgbọ̀nì nígbà wà wẹ̀ ọ̀kan wa. Àdúrà ayọ̀sí gbà yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹfẹ̀ ní ìta ọ̀tá ìjẹ́ àgbẹ̀bí ìbáyọ̀ lórí ètò fún ọ̀sẹ̀ ìgbẹ́ títí di ọjọ́ mẹ́jọ tẹ̀ tí wọ́n bá wa pàdé àbúrò kéré lójú ìwọlẹ̀ káàbàrẹ̀ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ àkànnàmbà tí ẹ fọwọ́ oṣooṣù náà 31 36 43 17 91 first bank account.